ó ṣeéṣe kẹ́yìn èèyàn kẹ́ má mọ ẹni yìí tẹ́kọ̀ọ́ máa rí ní ojú tẹlifíṣàn ni. Ṣé ti rí picture yẹn? Ó ṣeéṣe kẹ́yìn èèyàn kẹ́ má mọ orúkọ ẹni yẹn tẹ́kọ̀ọ́ máa ń wò ní ojú ìran yẹn ni. Orúkọ ẹni yẹn ni Damilola Oni. And in today's episode, I want to talk about Damilola Oni and 10 things about her. Kí n tó lọ jìnnà, ẹ jẹ́ kí n kí yín ẹ̀yin èèyàn wa. Káàbọ̀ sórí ìkànnì Abínibí Studio. Ibi tá a ti ń gbé àṣà lárugẹ àti oríṣiríṣi nǹkan ìjìnlẹ̀ Yorùbá. Níbikíbi tẹ́ bá tí ó wà, tẹ́ bá ti subscribe sí channel wa, or tó bá jẹ́ pé ó ṣeé ṣe tó jẹ́ pé àkọ́kọ́ lélẹ̀ tẹ́ ń wò wá lójú ìròyìn, ẹ jẹ́ bá wa subscribe kẹ̀dẹ̀ like Abínibí Studio. Ẹ jẹ́ kí n introduce ara mi sí ẹ̀yin èèyàn tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí Abínibí Studio. Orúkọ mi ni Àdùkẹ́ Adé. Ẹ wò, ẹ jẹ́ ká lọ sí nǹkan tí a bá wá lónìí gọgọgọgọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan mẹ́wàá tẹ̀yin èèyàn tẹ́ mọ̀ nípa òṣèré obìnrin Damilola Oni. Number 6 tí mo fẹ́ sọ máa yà yín lẹ́nu gan ni. Kílẹ̀ ò bóyá mo lè sọ ní number 6 tó jẹ́ pé ó máa yà yín lẹ́nu. Alákọ̀ọ́kọ́ ni pé she's an actress, a storyteller and a creative who loves bringing Africa into style and magic. Ẹ̀yin èèyàn tẹ́ bá wo fíìmù ẹni tí mò ń dárúkọ lónìí pé ẹni yìí ó fẹ́ràn ìjìnlẹ̀ Yorùbá, ó dẹ̀ láì kó máa sọ ìjìnlẹ̀ Yorùbá inú fíìmù ẹ̀, most especially her own film tí wọ́n produce fúnra wọn. She loves bringing Africa into life. Wọ́n gbé Yorùbá lárugẹ. Bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀, school tí wọ́n lọ ní University of Ibadan. She is passionate about culture, beauty and self-expression. Bí mo ṣe kọ́kọ́ sọ ní number 1 tí mo sọ pé wọ́n máa ń gbé àṣà lárugẹ. She's passionate about culture and she's also passionate about beauty. She is a skilled presenter, a host, a content creator. Nǹkan tí mo tún lè sọ nípa òṣèré Damilola Oni nìyẹn. Ẹlẹ́ẹ̀karùn-ún tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun ni Damilola Oni. Wọn ì tí ṣègbéyàwó. She's still single, although she admits that she is in a relationship, but she doesn't want to disclose her relationship. She meant it to be private. Nǹkan tí mo sọ ní èdè Gẹ̀ẹ́sì ni pé Damilola Oni wọ́n jẹ́ ẹni tó yẹ pé wọn ì tí ṣègbéyàwó, but wọ́n lẹ́ni tí wọ́n ń fẹ́, wọ́n ní àfẹ́sọ́nà, wọ́n dẹ̀ pé wọ́n like a private relationship tí wọ́n fẹ́ jẹ́ kí anybody mọ̀. Ẹlẹ́ẹ̀kẹfà tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí ni pé ẹni tá à ń sọ̀rọ̀ lé òṣèré Damilola. She's from Oyo State. She's a native of Labira in Ibadan. Ibi tó ti bí wọn from Obatala Nile. She's a Yoruba by tribe and a Christian by religion. Ṣé rí pé òṣèré Damilola Oni nǹkan tó ń ṣe ó lágbára gan. Ibi tó ti bí wọn from Obatala lineage, and she's a Yoruba by tribe and she's also a Christian by religion. Ṣé rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa á mọ nǹkan yìí nípa òṣèré Damilola Oni. So number 7 tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun. She became a co-host of Yoruba language magazine and she's a host on African Magic Yoruba. Ẹlẹ́ẹ̀kẹjọ tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun ni she is the first child and the only daughter nínú ọmọ mẹ́rin. Ọmọ mẹ́rin ni àwọn òbí wọn bí. Wọ́n jẹ́ alákọ̀ọ́bí. Àwọn ni the first child and the only daughter. Ẹlẹ́ẹ̀kẹsàn tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun ni she participated in church drama groups, especially nínú ìjìnlẹ̀ Yorùbá, àṣà àti ewì. Ibi tí màá ti mo ní ìdádúró òun náà ni ẹlẹ́ẹ̀kẹwàá. She was born on the 2nd of May in Lagos and in the early 1990s. Her age is undisclosed. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ni pé wọ́n bí wọn ní ọjọ́ kejì nínú oṣù karùn-ún ni everybody mọ̀ pé wọ́n bí Damilola Oni. Ibi báyìí ni màá ti mo ní ìdádúró dé. Èmi ọmọ yín náà ni Àdùkẹ́ Adé. Ẹ bá wa subscribe sí Abínibí Studio kẹ́ ẹ bá wa share